Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ ti ń gbọ́ wa tàbí tẹ́ ẹ ti ń wò wá nílẹ̀ yìí ni àbí níbikíbi lágbàáyé. Ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n jí kó ní ìpínlẹ̀ Ọ̀yọ́, bíná ò bá tán láṣọ, ẹ̀jẹ̀ kì í tán léèékánná. Bíná ò bá tán nínú orí, ẹ̀jẹ̀ kì í tán léèékánná. Kí ló fa ìdí ọ̀rọ̀ yìí lónìí ni pé àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ tàbí ká sọ pé ọmọ Yorùbá wọ́n ti gbéra pá, wọ́n ti jára wọn. Wọ́n ti ṣe protest pé aláwọn ọmọ yìí ṣẹ̀, ẹ bá wa kó wọn wá. Àwọn ọmọ yìí a fẹ́ rí wọn. Ìwé ìròyìn Daily Post gbé jáde pé Ọ̀yọ́ abduction, bandit terrorists must go, protest hit Ìbàdàn. Kì í ṣe gbogbo fídíò láǹfààní láti mú wa. Bákan náà làwọn Haúsá community tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ìbàdàn, àwọn náà wọ́n protest nìbàdàn ó fa àwọn ọmọ tí wọ́n jí kó ló fa pé tó àwọn condemn Ọ̀yọ́ school abduction o pé kì í ṣe ń tó dáa. Ẹ jẹ́ ká wò dáadáa. Àwọn ẹ̀yà Haúsá, mi ò sọ pé Fúlàní o, Haúsá ni wọ́n kọ, àti àwọn ọmọ Yorùbá wọ́n ti gbéra pé ṣẹ́ẹ̀ kò jọra wọn o. Nǹkan burúkú ló ń ṣẹlẹ̀ yìí nílẹ̀ Yorùbá, pàápàá jùlọ ìpínlẹ̀ Ọ̀yọ́ tí gómìnà ṣì wà ń bẹ̀. Tí wọ́n bá dẹ̀ ka iye ọjọ́ báyìí tí àwọn ọmọ iléèwé àti àwọn olùkọ́ wọn tí wọ́n ti wà lákàtà àwọn ajínigbé, kì í ṣoṣù kan mọ́. Báwo ni wọ́n ṣe fẹ́ gbà wọ́n? Olóyè Sunday Ìgbòho gbéra, ó gbìyànjú, ó ṣe akitiyan. Ìtò ń ṣe àwọn èèyàn tí wọ́n fi ń béèrè ni pé kí ni ìtumọ̀ ìṣèdè tí wọ́n gbé jáde lásìkò tí olóyè Sunday Ìgbòho wà nínú igbó Old Ọ̀yọ́ Park. Àwọn èèyàn ń béèrè yìí, kò sí nǹkan méjì tí wọ́n fi ń béèrè kọjá pé ṣé fún olóyè Sunday Ìgbòho láti sọ̀pọ́ọ̀tì ẹ̀ kí nǹkan tó wá lọ kó lè bàa tó lọ́wọ́ ni? Ṣé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ó ń protect olóyè Sunday Ìgbòho? Lẹ́yìn ọ̀rẹyìn olóyè Sunday Ìgbòho wálé. Nígbà tó wálé, àbúrò olóyè Sunday Ìgbòho ṣe ètò kan nípa ìtumọ̀ ìṣèdè yẹn pé kò yẹ kó rí bẹ́ẹ̀, ìyẹn Mr. Wisdom. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wá sọ̀rọ̀ lórí ẹ̀ pé ìtàn ṣe yẹn ó kù díẹ̀ káàtó. Ìlú tí wàhálà bá ti ń ṣẹlẹ̀ lákòókò tó ń ṣẹlẹ̀ gangan ló yẹ kírú ìṣèdè bẹ́ẹ̀ ti wáyé. Ó sì jẹ́ lásìkò tí olóyè Sunday Ìgbòho tó wọnú igbó lọ láti sọ wípé òun fẹ́ gba àwọn ọmọ yìí sílẹ̀. Mò ń bọ̀ o, ẹja àjọgbọ́ nǹkan kan. Tó jẹ́ pé tẹ́ bá wọ inú gbogbo yẹn, àwọn fi odidi 30 minutes òun ni wọ́n fi drive. Ìgbà tí wọ́n débẹ̀ after 30 minutes tó ti ń drive ni wọ́n fẹsẹ̀ rìn o. Wọ́n bá odidi ìlú kan tó jẹ́ normal àdúgbò. Irú ilé ìtawà gangan náà ń gbé. Àwọn náà. Ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí, wọ́n ń jábọ̀ ètò tí Mr. Wisdom tó ṣe ni o. Nǹkan tó sọ lórí ètò ẹ̀ la mú lórí ìkànnì kan. Mo ṣe káràkátà ẹ káàárọ̀ ń bẹ̀ yẹn sálàáfíà lẹ́jí o. Mo fẹ́ ra búrẹ́dì, mo fẹ́ ra mílò. Káràkátà ń lọ nínú àdúgbò, nínú agíjú igbó yẹn ni o. Ó túmọ̀ sí pé lọ́pọ̀lọpọ̀ ìgbà tá a bá rò pé àwọn ajínigbé gan jíyàn gbé tá a mọ̀ rò pé inú igbó náà gbé wọn sí. Àṣé àwọn ilé ń bẹ lóhùn. Mo rò pé ìgbà tó bá fẹ́ ṣe fídíò náà máa ń kó wọn lọ sínú igbó. Ṣé ìpá wa máa ń rò pé àwọn ajínigbé gan ṣẹ́fù ní máa jẹ àwọn náà báyìí. Tá a máa ń rò pé ojú máa pa àwọn náà. Àṣé wọ́n ní community tiwọn nínú igbó yẹn. Nínú rìpọ́ọ̀tì tá a tún gbọ́, wọ́n ní wọ́n wá. Ẹ gbọ́, ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Wọ́n ní community tiwọn nínú igbó yẹn. Ṣé ọmọ Yorùbá lè lọ sí ilẹ̀ Fúlàní?
kó lọ tẹ̀dó sínú igbó ń bẹ̀ kó dẹ̀ ní community tiwọn kíjọba abẹ̀wò má mọ̀ sí àbí wọ́n mọ̀ sí wọ́n kàn decide páwọn ò mọ̀ sí. Àwa béèrè ni o, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn ayé ń béèrè pé ìtumọ̀ ìṣèdè yẹn, kí ni ìṣèdè yẹn mú wá? Àbọ̀ wo la bá bọ̀ ọbẹ̀? Kí ni díẹ̀? Nígbà wo ni wọ́n máa gbà àwọn ọmọ yìí sílẹ̀? Ṣé activities tí yẹn ò máa lọ? Àwọn èèyàn ń fura sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Kò yé wọn náà ni. Ọ̀pọ̀lọpọ̀ ló dẹ̀ hàn lẹ́jì ìyẹn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, ṣùgbọ́n táwa ń rò wípé ó lè má rí bẹ́ẹ̀ tàbí kó rí bẹ́ẹ̀. Ọwọ́ àwọn èèyàn ló wà láti fi sí abẹ́ comment section torí ìṣèdè yẹn ó ṣàjòjì lára àwọn ènìyàn. Nínú igbó yẹn o, wọn láwọn China dẹ̀ ń bá wọn dòwò pọ̀ nínú igbó tá à ń sọ yìí. Wọ́n wá gold yẹn dẹ̀ kó lè jẹ́ ọmọ Fúlàní yẹn ló ń ṣe yẹn. Àwọn alágbára kan ló máa wà ní ìcháàjì gold yẹn. Gbogbo kùsà tí wọ́n wà nínú igbó yẹn sọ́ọ̀mọ yẹn kí náà mọ̀ tán fi yẹn ṣe. Àwọn alágbára ló máa wà ń bẹ̀. Ọ̀rọ̀ tí Fáyọ̀ṣe máa ń sọ ó máa fi ń takò gómìnà Ṣèyí Mákindé. Bọ̀ gómìnà Ṣèyí Mákindé máa ń jẹ́ kí àwọn ọ̀rọ̀ Fáyọ̀ṣe yẹn fẹ́ máa ṣe mọ́ wọn lára. Ó sọ̀rọ̀ pé gómìnà Ṣèyí Mákindé wọ́n mọ̀ nípa ìjínigbé àwọn ọmọ tí wọ́n jí kó yẹn. Èmi gan rò lọ́kàn ara mi pé kí ni gómìnà Ṣèyí Mákindé fẹ́ gain nínú kó mọ̀ nípa ìjínigbé yẹn àti wà káfá ńlẹ̀. Ṣùgbọ́n tí. Èmi kọ́ ni mo sọ o, ẹ̀ ń gbọ́ ni o, lórí ìkànnì kan ni o, lórí àwọn ètò kan ni o. Wọ́n ní sórí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀, sójọ bẹ́ẹ̀ àbí kò jọ bẹ́ẹ̀, sójọ gàté àbí kò jọ gàté. Àwọn ò conclude, wọ́n allege ni, ṣùgbọ́n wọ́n ní bí wọ́n bá ń sọ pé lágbájá yìí ìtò fi ń ṣeré yìí nǹkan aburú ni, tó ní kì í ṣe nǹkan aburú. Tí wọ́n bá ní òjúlẹ̀ tí òjúlẹ̀ tó bá wá padà pa ọmọ lèkejì lára, wọn á lọ́wọ́ lágbájá ni wọ́n ti rí, òun ló fi ń ṣeré. Olóyè Sunday Igboho bá fẹ́ lọ fèsì àwọn tó kó wọn tí gómìnà dẹ̀ ṣòfin kó nílé ó gbélé kí Sunday Igboho gan má lè bá a rìn. Èmi rò pé wọ́n ti exclude Sunday Igboho kúrò ńbẹ̀ pé yàtọ̀ fún Sunday Igboho nìkan tó wà ní ogbó àfikẹ́nikẹ́ni jáde o torí battlefield ló ń lọ pẹ̀lú àwọn Fúlàní wọ́n dẹ̀ ní máa ṣínà ìbọn bolẹ̀ kẹ́nikẹ́ àṣekú ìṣètòrí yẹn àṣé kí Sunday Igboho gan má lè ní movement òun náà fi ṣòfin kó nílé ó gbélé. Igboho ti padà sílé ẹ̀ báyìí. So ọmọ Yorùbá, ẹ̀yin ará ìpínlẹ̀ Ọ̀yọ́, ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, àwa ò accuse gómìnà Mákindé, ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ mọ̀. Wọ́n allege wọn ni pé lórí ọ̀rọ̀ kónílé ó gbélé, àwọn tó dẹ̀ wà lójú ogun láti lọ dojúkọ àwọn Fúlàní, wọ́n rí pé àsìkò kónílé ó gbélé yẹn láì bá wọn sọ, láì béèrè pé ṣé káwọn ṣe bẹ́ẹ̀, ó léwu fáwọn. Ní wọ́n bá padà lé, àwọn ọmọ yẹn sì wà ń bẹ̀ o, àwọn ọmọ yẹn wà ń bẹ̀ o. Ewu ńlá leléyìí bí àwọn ọmọ Yorùbá nílùú Ìbàdàn bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní fi ìfẹ̀rúnú hàn báyìí àti àwọn Haúsá community lórí ọmọléèwé àtàwọn olùkọ́ tí wọ́n jí gbé. Kí ni yóò ṣẹlẹ̀? Báwo ni gómìnà àti àwọn ìjọba wọn tí wọ́n ṣe rí àwọn ọmọ ìgbà wá sílé? Ọ̀rọ̀ yìí ó máa lẹ́yìn àjàǹtí èlé. Ìbéèrè àwọn èèyàn tó nìyí pé ṣó ṣeé ṣe kírú nǹkan tí wọ́n rí nínú igbó yìí, àwọn community yìí wà lábẹ́ gómìnà kan àti kán máa ṣe àwọn iṣẹ́ burúkú báyìí nínú ìlú kan kí àwọn ìjọba abẹ̀wò mọ̀mọ̀ sí. Wọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà tí àwọn ará bíbá wá jíyàn gbé wọ́n ní ni o, tí wọ́n pé wọn lọ sínú igbó yẹn tí wọ́n ń gba ransom nítorí wípé àwọn nǹkan ìjà olóró ń bẹ lọ́wọ́ wọn, ni wọ́n ṣe rí pé ọ̀nà míì táwọn lè fi máa rówó yàtọ̀ fún àwọn owó ìwakùsà tí wọ́n ń wà ńbẹ̀ nìyẹn. Àwọn Fúlàní tó wà ńbẹ̀ wọ́n ní kì í ṣe àwọn ni wọ́n ń wakùsà, bóyá bẹ́ẹ̀ dẹ̀kọ́ bóyá bẹ́ẹ̀ ni àwọn ò mọ̀, ṣùgbọ́n iṣẹ́ ìjínigbé làwọn ń ṣe tẹ́lẹ̀ dàbí aláàbò fún àwọn ará ìlú China tí wọ́n fẹ̀sùn kàn àti àwọn ìlú míì lókèèrè tí wọ́n ń ṣe iṣẹ́ ibi wíwa mining àti àwọn resources wa ń bẹ̀. Àwọn dúró síbẹ̀, àwọn alágbára kó wọn wá síbẹ̀ nítorí wípé kì í ṣe nǹkan tọ́mọ mẹ̀kúnnù lè ṣe
nínú àwọn alágbára tí wọ́n ní wọ́n kó wọn wá tí wọ́n ń sponsor wọn, àwọn ni wọ́n ń fìyà jẹ aráàlú báyìí o, ṣùgbọ́n ṣé wọ́n lè ṣe kán sì mú jẹ lẹ́yìn ìjọba. A kí yín o bẹ́ẹ̀ ṣe ń wò wá tẹ̀ ń gbọ́ wá o, eléyìí pọ̀ o, ẹ bá wa kó àwọn ọmọ yìí wálé àti àwọn olùkọ́ wọn, nǹkan kan ò gbọ́dọ̀ tún ṣe ẹnìkankan nínú wọn mọ́ o, à ń retí yín o. Bí wọ́n bá lé ewúrẹ́ tó bá sókàn gèrè, a máa pajúdà. Àwọn ọmọ Yorùbá nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ń pajúdà díẹ̀díẹ̀ báyìí o, nítorí wípé ẹni tó dákẹ́ jẹ́ tí ò lè sọ̀rọ̀ tàbí tí kò sọ̀rọ̀ lásìkò yìí kò míì pé kò ní agbára kan láti sà tàbí láti sọ̀rọ̀. Agbára ń bẹ lọ́wọ́ ẹ̀ láti sọ̀rọ̀, ó decide láti má sọ̀rọ̀ ni. Bẹ́ẹ̀ bá wá sún wọn títí tẹ́ ẹ sún wọn sọ̀rọ̀ tàbí hùwà láì gba àwọn ọmọ yìí sílẹ̀, irú tí ó máa ṣẹlẹ̀ náà ló ń ṣẹlẹ̀ yìí o. Ẹ má gbàgbé pé àgékù ejò ó máa ń ṣòro bí àgbọn. Ẹ̀yin lolórí wa lónìí, ẹ̀yin lẹ̀ ń ṣèjọba wa lónìí. Ẹ má jẹ́ kí nǹkan kan ó ṣẹlẹ̀ sí àwọn ọmọ yìí mọ́ o, torí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà táwọn aráàlú bá dákẹ́ tí wọn ò sọ̀rọ̀ púpọ̀, tí wọn ò jẹ ẹ̀yin alágbára níyàn, tí wọ́n ń tẹ́tí sí yín, ẹ má sọ wọ́n dọ̀dẹ̀, ẹ má sọ wọ́n dòpònú. Kì í ṣe pé wọn ò lágbára, kì í ṣe pé wọn ò lẹ́nu, kì í ṣe pé wọn ò lọ́gbọ́n, kì í ṣe wípé àìsùn àìwo wọn ò mọ nǹkan tí wọ́n lè ṣe. Ìjọba ìpínlẹ̀ Ògùn àti ti ìpínlẹ̀ Èkó tí wọ́n ṣe láìpẹ́ yìí lórí ọ̀rọ̀ àwọn agbófinró tí wọ́n parapọ̀ láti dojúkọ àìsí ètò ààbò nípínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Èkó. Ẹ má jẹ́ kírú ẹ̀ náà ó fì sẹ́yìn láàrin ìpínlẹ̀ Ọ̀yọ́, Èkó àti t'Ọ̀ṣun. Ẹ má jẹ́ á dákẹ́, ẹ má jẹ́ á fayé àwọn èèyàn ṣòṣèlú. Bàbá wa gómìnà Mákindé, ayé ń wò yín o, wọ́n ní báwo lẹ ṣe fẹ́ gba àwọn ọmọ yìí sílẹ̀. Ó ń pẹ́ jù o, ó ń pẹ́ jù o. Bí ìlú bá tòrò, olórí ibẹ̀ láàbì o. Bó bá tó kù díẹ̀ káàtó, olórí ibẹ̀ láàbì o. Ṣùgbọ́n ipa yín lásìkò yìí ó ṣe pàtàkì kí ayé ó lè sọ fún yín wípé ẹ gbìyànjú, ẹ bá wa kó àwọn ọmọ yẹn bọ́ síta.